A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ní àìlè panumọ́ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè àti tilẹ̀ òkèèrè ni ó rán òun lọ ẹ̀wọ̀n lábẹ́ ìṣèjọba ológun Ọ̀gágun General Sani Abacha ní ọdún 1995. Ọbásanjọ́ ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ìdìtẹ̀ láti gbàjọba ológun Abacha, tí wọ́n gbé ẹjọ́ rẹ̀ lọ ilé-ẹjọ́ Tribunal ológun kí wọ́n tó dájọ́ fún un wípé ó jẹ̀bi ẹ̀sùn. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú tọkùnrin tobìnrin àwọn ọ̀dọ́ 15 adarí ọjọ́ ọ̀la tí wọ́n bá ní ìpàdé nínú gbọ̀ngàn ìgbàlejò Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library lópin ọ̀sẹ̀, ni Ọbásanjọ́ ti ní lílọ ọgbà ẹ̀wọ̀n jẹ́ ìpèníjà fún un nítorí ó kọ̀ láti dákẹ́ lórí ọ̀rọ̀ tí ó bá ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè ní ìgbà náà. Àgbà ọ̀jẹ̀ yìí wá ké sí àwọn ọ̀dọ́ wọ̀nyí kí wọ́n mú àyípadà rere bá ìṣèjọba orílẹ̀-èdè. Ọbásanjọ́ ní òun darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun lẹ́ni ọdún 42. Nígbà tí ó máa fi iṣẹ́ ológun sílẹ̀, agbára ṣì wà fún un. Ìdí nìyí tí ó fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn. Ààrẹ ìjẹta ní nígbà tí òun máa fi jáde kúrò nínú ẹ̀wọ̀n, orílẹ̀-èdè ti bàjẹ́ kọjá ààlà. Ìdí nìyí tí àwọn kan fi ní i lọ́kàn láti gbé ìgbésẹ̀ ìgbàlà fún orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ìjẹta Kẹ́hìndé Akínyẹmí ni ó ti rọ àwọn ọ̀dọ́ tí wọ́n wá láti abẹ́ ọ̀mbrádà Future African Leaders Foundation pẹ̀lú àwọn 10 tí ó pegedé níbi ìdíje àmì-ẹ̀yẹ Prestigious and Life-Challenging Future African Leaders láti gba ìmọ̀ràn fún ọjọ́ ọ̀la rere orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti gbóríyìn fún ìyànsípò Sínátọ̀ John Mbata gẹ́gẹ́ bí ààrẹ gbogboògbò ẹgbẹ́ ọmọ ilẹ̀ Ìgbò Ohanaeze Ndigbo lágbàáyé. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé Mbata, tí ó ṣe aṣojú ẹkùn ìlà-oòrùn Rivers láàrin ọdún 1999 sí 2007, ni ó jáwé olúborí níbi ìpàdé gbogboògbò ẹgbẹ́ Ohanaeze tí ó wáyé lánàá ọjọ́ Ẹtì ní Old Government Lodge, Enugu. Èyí ni Mbata fi gba ipò lọ́wọ́ Nze Osichukwu tí wọ́n yàn láti parí sáà olóògbé Nwanyanu láti ìpínlẹ̀ Imo. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé àgbà fún gómìnà Nelson Chukwudi lónìí, ọjọ́ Àbámẹ́ta, ní ìlú Port Harcourt, ni wọ́n ti ṣàlàyé wípé àṣeyọrí Mbata jẹ́rìí bí wọ́n ṣe tẹ́wọ́ gbà á káàkiri. Gómìnà ní ìdìbò àwọn aṣojú ṣe àfihàn ìgboyà àti ìgbẹ́kẹ̀lé ọmọ ẹgbẹ́ nínú Mbata láti pèsè ohun tí ẹgbẹ́ nílò láti fi ní ìlọsíwájú. Fubara wá kí Mbata gẹ́gẹ́ bí aṣojú gbogbo ìpínlẹ̀ Rivers kú oríire, bí ó ti sọ àsọdájú wípé àwọn ti ṣetán láti bá a ṣiṣẹ́ pọ̀ fún ìlọsíwájú àti ìṣọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ránṣẹ́ sí Ṣùbòmí àti Wahab, tí wọ́n jẹ́ ọmọkùnrin ọlọ́rọ̀ àti oníṣòwò Razak Okoya, fún ìbéèrè lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Nínú ìwé àfihàn nótìsì tí adelé adarí àjọ EFCC ẹ̀ka ìpínlẹ̀ Èkó Michael Watkins kọ, ni wọ́n ti darí kí àwọn méjèèjì fi ara hàn ní olú ẹ̀ka iléeṣẹ́ wọn tí ó wà ní 15A Awólọ́wọ̀ Road, ìpínlẹ̀ Èkó, láago 10 òwúrọ̀ ọjọ́ Ajé, ọjọ́ 13 oṣù Kínní ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè US ti bu ọwọ́ lu ìwé àdéhùn lórí owó jìbìtì $52.88 million tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn oníwà àjẹbánu padà sí Nàìjíríà. Adelé agbẹnusọ fún mínísítà ilẹ̀ òkèèrè Kemi Ebiemfa ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní ní ìlú Àbújá. Ebiemfa ṣàlàyé wípé agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lateef Fagbemi àti aṣojú ilẹ̀ US lórílẹ̀-èdè Nàìjíríà Richard Mills Jr. ni wọ́n jọ bu ọwọ́ lu ìwé àdéhùn.
Ó ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn àjọṣepọ̀ tí yóò mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè méjèèjì. Àwọn owó tí wọ́n rí gbà padà wọ̀nyí ni ó jẹyọ látara ìgbésẹ̀ àti ṣẹ́gun ìwà ìbàjẹ́ àti àwọn owó tí wọ́n ṣe kúmọkùmọ. Lára rẹ̀ ni Super Yacht Galactica Star àti Prime Real Estate ní California, orílẹ̀-èdè New York. Wọ́n ṣàlàyé wípé ilé wọ̀nyí ni wọ́n gba ọ̀nà ẹ̀bùrú kó jọ, tí wọ́n tọpinpin dé ìlẹ̀dí àmọ̀pọ̀ láti san owó àbẹ̀tẹ́lẹ̀ fún mínísítà àná lórí epo Diezani Alison Madueke. Ó fi kún un wípé àwọn aláṣẹ orílẹ̀-èdè kó ipa pàtàkì nípa pípèsè ìrànlọ́wọ́ fún ìwádìí lórílẹ̀-èdè US. Orílẹ̀-èdè méjèèjì tẹnu mọ́ pàtàkì ṣíṣe àmúlò owó yìí pẹ̀lú ọwọ́ mímọ́ àti àyà funfun. Transparency and accountability, pàápàá jùlọ fún lílo iṣẹ́ àkànṣe àti láti gbógun ti ìṣòro àdàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kan ní orílẹ̀-èdè India, Gurpreet Gurgi, ni a gbọ́ wípé ó ṣèèṣì yìnbọn pa ara rẹ̀. Àwọn ẹbí rẹ̀ ní orí ni ìbọn yìí ti bà á. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lóru, wọ́n sì gbé dìgbàdìgbà re ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó DMC ní Dayanand, níbi tí àwọn dókítà ti kéde wípé ó ti jọlọ́run nípè. Iléeṣẹ́ ìròyìn Gulf jábọ̀ lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta wípé wọ́n ṣe àwárí òkú Gurgi lálẹ́ ọjọ́ Ẹtì pẹ̀lú ojú ọta ìbọn. Òṣìṣẹ́ ọlọ́pàá Punjab fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti ní ó jọ bí ẹni wípé àṣìṣe ni ikú rẹ̀. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, igbákejì kọmíṣánná ọlọ́pàá DCP Jaskaran Singh Teja ní àwọn ẹbí rẹ̀ ní ó ṣèèṣì yìnbọn fún ara rẹ̀ ni kí ó tó ṣèṣe lórí. Wọ́n ti lọ tọ́jú òkú rẹ̀ pamọ́ sí ibi ìgbókùúpamọ́sí ní DMC. DCP fi kún un wípé àwọn yóò ṣe àwárí ohun tí ó yọrí sí ikú rẹ̀ lẹ́yìn àbájáde àyẹ̀wò post-mortem, ṣùgbọ́n ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ ibi ọ̀rọ̀ ti wọ́ wá. Gurgi, tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú AAP ní ọdún 2022, ni ó di ìlúmọ̀ọ́ká lẹ́yìn tí ó fi ẹ̀yìn ọmọ ẹgbẹ́ òṣèlú MLA Bharat Bhushan Asu gbolẹ̀ lẹ́ẹ̀mejì níbi ìdìbò ilé ìgbìmọ̀. Ọdún 2019 ni ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Mississippi Carl Robinson yìnbọn pa ìyàwó rẹ̀ LaToya Thompson, ó sì tún pa ara rẹ̀ pẹ̀lú lẹ́yìn tí ìyàwó rẹ̀ jáwèé fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìjọsìn ìjọ Àgùdà ní orílẹ̀-èdè Italy ti fi ọwọ́ sí àwọn ọkùnrin oníbàáṣepọ̀ pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ wọn homosexual men láti di àlùfáà ìjọ, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ ṣe àfihàn ìbáṣepọ̀ wọn fáráyé rí. Lórí ẹ̀rọ ayélujára ni ẹgbẹ́ àwọn bíṣọ̀bù ní Italy ti ṣe àfihàn yìí ní Ọjọ́bọ̀ bí wọ́n ti ṣílẹ̀kùn ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọkùnrin gay láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kan ṣoṣo ibẹ̀ ni wípé wọn kò gbọdọ̀ ṣe àfihàn, àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbégi dínà wọn. Wọ́n ní abala kan nínú ìwé òfin wọn fi ààyè sílẹ̀ fún gay tí ó bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn Vatican náà sì bu ọwọ́ lu èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Caroline Darian, tí ó jẹ́ ọmọbìnrin fún ọ̀gbẹ́ni ará ilẹ̀ Faransé ẹni ọdún 72 kan Dominique Pelicot, ti yarí wípé bàbá òun gbọdọ̀ kú sínú ọgbà ẹ̀wọ̀n. Ìròyìn jábọ̀ wípé ilé-ẹjọ́ ilẹ̀ Faransé gbé ìdájọ́ kalẹ̀ ní 20 oṣù Kejìlá ọdún 2024 wípé kí bàbá rẹ̀ Pelicot lọ ṣe ẹ̀wọ̀n 20 ọdún lórí ẹ̀sùn ìbálòpọ̀ tipátipá àti ìtàbùkù tí ó ṣe sí ìyàwó rẹ̀ àtijọ́ Gisèle Pelicot. Pelicot ni wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn látàrí bí ó ṣe ń fi gbogbo ìgbà ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ láti ọdúnmọ́dún, tí ó tún wá kàn sí 50 ọkùnrin kí àwọn náà máa ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, tí ilé-ẹjọ́ ṣe àpèjúwe ní ìwà ọ̀dájú. Níbi ìgbẹ́jọ́ tí ó gbẹ̀yìn ni wọ́n ti rán àwọn ọkùnrin 50 wọ̀nyí lọ ẹ̀wọ̀n lórí bí ẹ̀sùn wọn ṣe ní kìmí tó. Nígbà tí ó ń fèsì níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC, ni Darian ṣàlàyé wípé bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sí ẹ̀wọ̀n gbére. Ó ní bàbá yìí jẹ́ ènìyàn búburú tí kò lẹ́tọ̀ọ́ àti darapọ̀ mọ́ ẹnikẹ́ni láwùjọ. Ó
ó ní òun ní àrídájú wípé bàbá òun ti bá òun ní àjọṣepọ̀ rí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ṣe sọ wípé òun kò ní ẹ̀rí kankan fi gbé ọ̀rọ̀ òun lẹ́sẹ̀, pàápàá jùlọ bí ó ṣe jẹ́ wípé ó kọ́kọ́ lo oògùn fún un kí ó tó ṣiṣẹ́ láabi rẹ̀. Bákan náà ni ó wà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀rí láti fi gbé ẹ̀sùn wọn lẹ́sẹ̀. Fún ìdí èyí, ẹnikẹ́ni kò gbà wọ́n gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.